kí n ṣàlàyé mẹ́ta nínú iṣẹ́ tàbí àṣẹ tọ́lọ́run fi sára ewé àkókò kí n fi ṣe ìran aráyé lóore pàápàá ọmọ Yorùbá níbi ibi tó bá wà. Sórí àkọ́kọ́ ọ̀nà tó lè gbà léwé àkókò, a máa ń lo ewé àkókò láti wo àrùn ojú. Oríṣiríṣi àrùn ojú ló máa ń báwọn èèyàn jà. Báwo la ṣe máa ń lo ewé àkókò láti wo àrùn ojú? Jẹ́ kí n ṣàlàyé ọ̀kan lára àrùn ojú tó máa ń báwọn èèyàn jà. Ṣé o ti mọ àrùn kan tí Yorùbá tí àwọn olóyìnbó máa ń pè ní pterygium? Àrùn kan máa ń ṣèyàn nínú ojú, pterygium ni àwọn olóyìnbó máa ń pè é. Ó ní kí ni ń pè ní pterygium? Pterygium ni àrùn tó máa ń dàbí pterygium máa ń dàbí ẹran tó máa ń grow, ó máa ń dàgbà nínú ẹyinjú. Tó bá ti ń dàgbà nínú ẹyinjú níbi funfun yẹn ló ti máa ń dàgbà. Tó bá wá pẹ́ yóò wá máa tàn, yóò máa tàn títí tí ó fi débi dúdú yẹn. Ṣẹ́rí ọjọ́ tí ẹran tí ojú máa ń yọ díjú yẹn tó bá ti lè débi dúdú, ọjọ́ yẹn nìmọ́lẹ̀ ojú yẹn pin, ọjọ́ yẹn lójú yẹn rìnà mọ́. Ká sọ pé o fẹ́ lọ ṣe pterygium operation báyìí, ó kéré tán ọ̀ lè rí ṣe for less than 200,000 naira ní pterygium oyún ojú kan. Tó bá wá fẹ́ ṣojú méjèèjì, ohun tó túmọ̀ sí ni pé kó tó lè ṣe operation pterygium ojú méjèèjì ó nílò bíi 400,000 naira. Ìwà gbọ́. Èmi lọ́ wàá lọ dọ̀bálẹ̀ tó sùn lẹ̀ tí wọ́n tọ̀bẹ bọ̀ ọ́ lójú, tí wọ́n ta abẹ́rẹ́ bọ̀ ọ́ lójú nígbà tó lè lo ọlá àṣẹ tí bẹ nínú ewé àti egbò. Báwo ni wàá ṣe lò ó? Ìwọ mú ewé yìí tí Yorùbá ń pè léwé àkókò àní já sòfò. Ìwọ já ewé àkókò. Tó bá ti já ewé àkókò, já kó pọ̀ díẹ̀. Tó bá ti já tó bá ti pọ̀ díẹ̀, ó wàá kó sínú ìkòkò, má fi nǹkan kan kún. Sè é kó jiná. Tó bá ti jiná, wàá máa mú ní kọ́ọ̀pù kan láàárọ̀, kọ́ọ̀pù kan lálẹ́. Tó bá ti wá fẹ́ sùn lálẹ́, ó wàá jẹ́ kó lọ́wọ́wọ́, ó wàá máa fi bọ́jú, ó máa sùn. Ìgbà tó bá máa ṣe bẹ́ẹ̀ láàárín oṣù kan, nínú èpè nínú àdúrà, wàá fi ránṣẹ́ sí iléeṣẹ́ Oilfem Herbal Ventures. Torí pterygium tó fẹ́ fa ojú fífọ́ fún ọ láṣẹ Elédùmarè, Olódùmarè ó ti bọ́ ọmọ kúrò. Ọ̀nà kan nìyẹn. Ó tún wá fẹ́ lo ewé àkókò. Báwo lọ ṣe lè lo ewé àkókò láti bọ́ lọ́wọ́ ogun ayé? Ọ̀ṣàgùn ayé òjò jẹ́ fún ọ. Ọ̀sáré títí tí ó di kọ̀ mọ́ ọ lọ́wọ́. Ọ̀rọ̀ ẹ wá dàbí ọ̀rọ̀ òdì tó ń dirù tọ́lọ́gbọ́n ayé ń tu dànù. Bọ́ ṣe ń gbìyànjú títí ayé òjò jọ, bọ́ ṣe ń sáré títí ọ̀yàtọ̀ sọ́lẹ̀. Báwo lọ ṣe lè lo ewé àkókò tó fi bọ́ lọ́wọ́ ogun ayé? Táyé òfin lè dé ọ lọ́wọ́, ìwọ táyé ń dé lọ́wọ́, ìwọ ni mò ń bá sọ̀rọ̀, máa gbọ́ mi. Ewé àkókò lásán ni ọjà. Ìbà lọ́wọ́ bàbá mi àbẹ̀fẹ́. Já ewé àkókò púpọ̀. Kò sínú ìkòkò tó ṣe é ṣe àgbo. Àwọn abilé rẹ̀ ṣé dandan ni kó jẹ́ local pot, kì bá ṣe kòkó erin, kì bá sórí gáàsì lọ ti ṣe, kì bá sórí iná lọ ti ṣe, sáṣe àgbo. Tó bá ti ṣe àgbo, ó wàá ṣe é tí ó jiná. Tó bá ti jiná, ó wàá gbé àgbo yìí lọ bí ọba ti lè fi wẹ̀. Sọ wá rí kẹ̀kẹ́ tó lò láti wẹ̀ àgbo yẹn, lára ewé tó ti ṣe lágbo yẹn náà ni wàá ti mú. Ewé àgbo yẹn ni wàá fi ṣe kẹ̀kẹ́ tí wàá fi wẹ̀. Wàá kàn máa da àgbo yẹn sórí. Wàá máa fi kẹ̀kẹ́ yẹn gbo ara ẹ̀ bí ìgbà tó ń lo kẹ̀kẹ́, tó ń lo sponge. Kẹ̀kẹ́ yẹn ló máa serve as sponge tó máa fi wẹ̀ àgbo yìí. Ìwọ gbọ́ mi o. Ìwọ wẹ̀ àgbo yìí, tó bá wẹ̀ ògùn, níwọ̀ tó ògùn jẹ́ fún, tó ògùn bá bẹ̀rẹ̀ sí jẹ́ fún ọ, bá já fún mi, màá bọ́ ọ jẹ́. Tó bá wo àgbo yìí, táyé bá tún wá ń dí ọ lọ́wọ́ tán ìjọ ọ̀rọ̀ náà lọ, kò sí nǹkan kan tó lè ṣe. Tó bá ti wẹ̀ tán, wàá bọ́ lọ́wọ́ ayé. Ó dá mi lójú tàdá. Wá jẹ́ n tó fún ọ níṣẹ́ kan tó lè lo ewé yìí fún, ìyẹn ewé àkókò. Ọdún tuntun là ń lọ yìí. Ó ní bá wọn wà kísà lọ́dún tuntun yìí. Iṣẹ́ rẹ ò lọ déédéé, òun orí ò lọ. Wọ́n sì fẹ́ kó lọ ọ̀lúwó lọ́wọ́. Báwo lọ ṣe lè ṣe tó fi lo ewé àkókò láti bọ́ lọ́wọ́ ogun yìí? Ohun tó ṣe rèé. Ìwọ lọ ra ẹyẹ ilé akọ ẹyẹ ilé funfun, ẹyọ kan ṣoṣo ni ó rà. Tó bá ti ra akọ ẹyẹ ilé funfun ló bá parí. Ó wàá já ewé àkókò, ó kó tẹ́lẹ̀ pọ́ọ̀tì tàbí ìkòkò tó ṣe é jó ògùn. Ó wàá mú akọ ẹyẹ ilé tó rà yìí, wàá pa. Ó wàá jù ú sí, ó wàá gbé ilé orí ewé yìí. Ó fàtàrí kan sí lẹ́gbẹ̀ẹ́. Ó tún wá já ewé yìí, ó tún wá kó lé ẹyẹ ilé yẹn lójúmọ́lẹ̀ tó pé kò ní hàn. Bá mi jóògùn yìí. Tó bá ti jóògùn yìí tán, máa fi nǹkan funfun lò. Ó lè fomi lò, ó lè fi míìkì lò, ó lè fọtí lò, ó lè fògì funfun lò. Láṣẹ Elédùmarè, iṣẹ́ rẹ̀ ó jí, òwò rẹ̀ ó bú, ayé ò gbéṣẹ́ fún ọ, ayé ò fún ọ kọ́ńtíráàtì. Ó fẹ́ pè mí? Pè mí sí nọ́mbà yìí 0906563
6184.